ó lékè ńkà ṣe ti gbọ́n tó ṣẹlẹ̀ níbi ìgbéyàwó Peller òun Jarvis lánàá pẹ́pẹ́yẹ pọnmọ́ ẹ̀tún wá gbọ́ ohun tí wọ́n ṣe fún Kataife níbi ìgbéyàwó ọ̀hún bẹ́ẹ̀ la sì tún rí Peller náà lóhun náà tún wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún tó sì ṣàlàyé fínífíní aláti ibi tóun ti ń bọ̀ àti wípé bí òun ti dìde ní orí TikTok àti ní orí social media pátápátá gbogbo ẹ̀ pátápátá òun náà ní Peller ṣàlàyé tó Fúnkẹ́ Akíndélé àti Kàmọ́ state Kàmọ́mọ̀ ti bọ́ síta níṣe ni ó ṣàlàyé fínífíní tó sì ṣàlàyé gbogbo ẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ wọn bó ti ń lọ láàrin òun àti Fúnkẹ́ Akíndélé ní ti ọ̀rọ̀ táwọn èèyàn ń gbépò yẹnu káàkiri báyìí gbogbo ẹ̀ pátápátá òun ló ti yànnàná lórí ayélujára báyìí tó ṣẹ́yìn náà ti gbọ́ nípa ọmọkùnrin kan Ògúntóyè Abídèmí tó pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tó máa ń pè ní àdàbà ẹ̀mí nítorí pé olórin ẹ̀mí ni tó jọ Antha Laniyan bí ìmúmu ó mà ti ṣàlàyé ìbátan tó wà láàrin òun àti bàbá Antha Laniyan ìyẹn ìràwọ̀ òṣèré ni gbogbo ẹ̀ pátápátá lèmi ó máa gbé yín débẹ̀ nínú ìròyìn tàárọ̀ yìí ẹ rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ mọ̀kúnnù ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé àwa ò ní jẹ́ kétí yín ó di sí tọ́ níṣe ni Ògúntóyè Abídèmí tí gbogbo àwọn ènìyàn tún mọ̀ sí àdàbà ẹ̀mí ọmọkùnrin ọ̀hún tó jọ ìràwọ̀ òṣèré wa ìyẹn gbajúgbajà àti igi lẹ́yìn ọgbà àwọn eré orí ìtàgé ilẹ̀ Yorùbá ìyẹn bàbá wa Antha Laniyan tó jọ bàbá yìí bí ìmúmu táwọn èèyàn sì máa ń ṣì í mú wípé àbọ̀mọ rẹ̀ ni àbíbò ni pé bí ó yá kí ọmọ òun gan kó lọ bèrè lọ́wọ́ ìyá rẹ̀ wípé ta gan ni bàbá òun gangan pé ṣé kìí ṣe wípé bàbá Antha Laniyan báyìí ó ti bọ́ síta sọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí wọ́n ṣe fún ọmọ òun ó sọ oríṣiríṣi ọ̀rọ̀ ó sì sọ àwọn bí àwọn ṣe tán pẹ̀lú Antha Laniyan kí wá ní àwọn nǹkan tó sọ ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ tó níbi tí wọ́n ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún fún bẹ́ẹ̀ láti rí àdàbà ẹ̀mí tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé ohun tí ojú òun bóun ti jọ bàbá Antha Laniyan bí ẹjọ́ yìí ohun tó ti mú wá fún òun kì í máa ṣe nǹkan kékeré kódà ó ti gbóhùn kúrò nípele tóun wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ sí ìpele mìíràn bó tiẹ̀ jẹ́ pé òun ò tí ì dé ibi tí òun fẹ́ dé o ṣùgbọ́n ó ti kọ́kọ́ ràn òun lọ́wọ́ dé ààyè kan náà ó ní ibi tínú òun ó ti wá dùn jù òun náà ni wípé ọjọ́ tí òun bá rí bàbá Antha Laniyan lójúkorojú báyìí tó fà òun lọ́wọ́ tóun dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní ní irú ọjọ́ náà pé wọ́n bá gẹṣin nínú òun kò tiẹ̀ ní kọsẹ̀ rárá ọ̀rọ̀ yìí òun náà ni àdàbà ẹ̀mí bẹ̀rẹ̀ sí ní sọ lórí ayélujára ó ní láti kékeré làwọn èèyàn ti máa ń sọ wípé òun jọ bàbá Antha Laniyan àti pé láti kékeré òun níyà òun sì ti máa ń gẹ irú irun ọ̀hún fóun kì í ṣe wípé bóyá nígbà tóun gbọ́njú tóun mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ lòun ṣẹ̀ṣẹ̀ ń gẹ irú rẹ̀ tó ní ẹsẹ̀ tí ìyá òun ti wá fi lélẹ̀ fún òun láti máa gẹ irú irun bẹ́ẹ̀ náà ni òun náà máa tẹ̀lé kì í ṣe wípé bóyá òun ń ṣe òun farawé ohun tí Antha Laniyan tí òun ṣe ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ yìí ní fínífíní ó ní kódà ó wu òun náà láti máa ṣe eré orí ìtàgé ó ní ọjọ́ tí irú èyí bá wá ṣẹlẹ̀ ó ní níṣe ni wọ́n gun ẹṣin nínú òun báyìí tó sì jẹ́ wípé kò ní kọsẹ̀ tó Kamo State náà ti wá bọ́ síta báyìí ó ṣàlàyé fínífíní ní ohun tó wà láàrin òun àti Fúnkẹ́ Akíndélé ilé tí àwọn èèyàn máa ń pè dáadáa tí wọ́n máa ń sọ wípé ìyá rẹ̀ ní tóun náà sì máa ń sọ wípé ìyá òun ní Fúnkẹ́ Akíndélé tó ó wá ṣàlàyé ó ní kò sí aáwọ̀ kankan láàrin àwọn èèyàn àti àwọn olólùfẹ́ àwọn ni wọ́n fẹ́ máa dá rògbòdìyàn sílẹ̀ léyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ṣé ibi tí òun wà ní ọdún tó kọjá náà ni wọ́n tún fẹ́ kóun ó wà ní ọdún yìí ni àti wípé olúkálukú náà ló ní iṣẹ́ tiẹ̀ tó ń ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn eré òun náà ní Fúnkẹ́ Akíndélé ló tún gbìyànjú láti gbé jáde èyí ló mú kí kò ráyè tí ò fi jẹ́ kó ráyè òun náà sì rèé kì í ṣe ojú kan náà ni òun náà wà ó lóun náà níṣe ni ọwọ́ òun kún kẹ́kẹ́ lọ́pọ̀lọpọ̀ bí ọwọ́ àfàkàràmùkọ́ tọ̀ òun náà ni ó bọ́ síta láti wá sọ báyìí o wípé kò sí aáwọ̀ kankan tó ń lọ láàrin àwọn kódà níṣe ni ìfẹ́ àárín àwọn ó ń gbóná sí lójoojúmọ́ tí ò sì sí rògbòdìyàn kankan èyí náà ni
Kamo State ló wá yànnàná fún gbogbo àwọn olólùfẹ́ wọn wípé kí wọ́n yé máa gbé ìròyìn òfegè kiri. Bẹ́ẹ̀ bá sì gbàgbé wípé Tìmí ní òun náà bọ́ síta láìpẹ́ yìí tóun náà wá ṣàlàyé wípé kò sí aáwọ̀ kankan tó ń lọ láàrin òun àti Fúnkẹ́ Akíndélé òun náà ní ká lárí ta ní ká mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa wá ṣẹlẹ̀ ẹja kan lu agbami ti Peller àti Jarvis ìyẹn ti ìgbéyàwó eléyìí tí wọ́n ṣe lánàá òde yìí pẹ́pẹ́yẹ pọnmọ níbẹ̀ kí wọ́n á tó gbé yín débi ìgbéyàwó bẹ́ẹ̀ bá gbàgbé lórí ayélujára ni wọ́n ti ṣe àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan fún Peller tí wọ́n béèrè wípé bó gan ni ó ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ tó sì ṣàlàyé fínífíní Peller sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ó sì sọ bí òun àti Jarvis bí wọ́n ti pàdé ó ní lórí ayélujára báyìí òun náà ni òun àti Jarvis ti pàdé ó ní òun bóun ti wà yìí ó lóun ti kọ́kọ́ kọ́ṣẹ́ printing press tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn nígbà tí ó wà ní ilé ìwé girama ó lóun ti kọ́ṣẹ́ ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bóun ti máa ń rí àwọn tó jẹ́ ọ̀gá níbẹ̀ tó jẹ́ wípé níṣe ni wọ́n tún yálé gbé ó ní ó máa ń rú òun lójú wípé ṣé nǹkan tóun náà wà wọn padà ṣe ni àti àwọn ọ̀gá ẹnu kọ́ṣẹ́ ó lóun rẹ̀ lómi tí ó mọ fẹ́ táyà lẹ́gbẹ̀ẹ́ títì òun rẹ̀ àwọn mẹkáníìkì míì tí wọ́n mọ torí bọ ọkọ̀ ní ẹ̀gbẹ́ títì àti bẹ́ẹ̀ ó lóun ò sì fẹ́ irú nǹkan báyìí fúnra òun ó ní bóun ti máa ń ṣe TikTok inú ló bá bọ́ sórí ìkànnì TikTok lòun bá ń ṣe lóun ò lọ bí iṣẹ́ mọ́ ṣùgbọ́n ọjọ́ tí bàbá òun tó jẹ́ fìjìláńtẹ́ ó lọ́jọ́ tó gbá òun mú wípé òun ò lọ bí iṣẹ́ tó gbọ́ bẹ́ẹ̀ ó ló lu ségè sí òun lára ó ló lu òun bíi kóun mọ yè tó sì gbé òun lọ sí ilé iṣẹ́ wọn tí wọ́n ti lọ lu òun bíi bàrà ó ní lẹ́yìn ìgbà náà ni wọ́n bi òun pé kí ni òun fẹ́ ṣe ó lóun sọ pé ó kò fẹ́ fọ́níṣọ̀ bẹ́ẹ̀ ni wọ́n lọ sọ sí ẹnu iṣẹ́ fọ́níṣọ̀ níbẹ̀ náà ni ó ti tún bẹ̀rẹ̀ láti máa ṣe TikTok ọ̀hún ó ní kì í ṣe wípé iṣẹ́ fọ́níṣọ̀ ọ̀hún náà wu òun ṣùgbọ́n torí lúlù tí wọ́n ń lu òun lọ́wọ́ ló jẹ́ kóun dárúkọ fọ́níṣọ̀ bó ti wá dárúkọ rẹ̀ yìí ó lóun tó máa ń ṣe TikTok tóun máa ní àwọn olùwòran bíi 10 àbí 20 àti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nígbà tó yá ló di wípé òun rí bíi 110 àti bẹ́ẹ̀ ó ní ibẹ̀ ni inú òun ti bẹ̀rẹ̀ sí ní máa dùn ó ní láìpẹ́ sígbà náà lòun pàdé Jarvis lórí ayélujára tó sì jẹ́ pé òun tiẹ̀ ó kúkú máa ń ní àwọn olùwòran tó ṣe díẹ̀ eléyìí táwọn olóyìnbó máa ń pè ní viewers ó ní níṣe ni bọ́n ti wá ń rí àwọn papọ̀ ní ti tòun náà ló bá ń gòkè sí ló di pé òun náà ń ṣe láìvù àti bẹ́ẹ̀ ló di wípé àwọn èèyàn gan tún wá ń pe òun àfìgbà tí Ọlámídé Bàdó tóun náà tó tún rìpósìtì àwọn sí orí sítórì rẹ̀ ní Instagram àti ní orí ìkànnì rẹ̀ káàkiri ó ní ìgbà náà ni ògo náà ṣe bẹ̀rẹ̀ sí ní máa bú jáde bó ti ṣàlàyé rẹ̀ bí òun àti Jarvis bí wọ́n ti pàdé níbi ìgbéyàwó wọn lánàá bí wọ́n ti wá pàdé lórí ayélujára òun ni ó ṣe okùnfà ìgbéyàwó èyí tó ṣẹlẹ̀ lóde àná bẹ́ẹ̀ bá wá dé òde ìgbéyàwó ọ̀hún lánàá àìwò pẹ́pẹ́yẹ pọnmọ gbogbo àwọn èèyàn bí wọ́n ti ń jẹ ni wọ́n mu bẹ́ẹ̀ ni wọ́n ń jóná ń yọ̀ ní àwọn olóde náà làwọn náà ò lè pa ìdùnnú wọn mọ́ra kódà gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ gbogbo àwọn gbajúmọ̀ pátápátá àwọn ni wọ́n kún síbẹ̀ Ìyábọ̀ Òjó Priscilla Òjó Juma Jux gbogbo wọn pátápátá ni wọ́n wà níbẹ̀ bẹ́ẹ̀ náà lásì rí kí Tabiola òun náà wà ń bẹ̀ ẹ wo eléyìí tó wá yanilẹ́nu jù òun ní ti Gégé eléyìí tó wà ń bẹ̀ náà léyìí tó tiẹ̀ jẹ́ wípé ó máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ wípé kí wọ́n bẹ̀rù obìnrin kí wọ́n má ṣe ìgbéyàwó òun gangan fúnra rẹ̀ ó tún wà lára àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó tó lọ dọ̀bálẹ̀ gba Jarvis lọ́wọ́ àwọn òbí rẹ̀ lánàá èyí ya àwọn èèyàn lẹ́nu bó ti wá bọ́ sórí ayélujára tí wọ́n rí níṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi àríwísí sí Gégé wípé ààbò ló ti wá rí bá òun tó ṣe jẹ́ pé ohun tó máa ń gba àwọn ọkùnrin nímọ̀ràn ohun ọ̀hún ló tún lọ ń dọ̀bálẹ̀ gba Jarvis ní ọwọ́ àwọn òbí ẹ̀ lánàá òde yìí ọ̀rọ̀ yìí ó lé kẹ̀ǹkà ó kì í síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ òun náà ni òun náà ní ká máa ṣàlàyé fún yín lórí ìkànnì yìí ṣùgbọ́n ohun tó wá ṣẹlẹ̀ òun ni wípé níṣe ni Peller máa fárígá ló sọ pé òun ò mọ̀ gbọ́dọ̀ rí kata efe
níbi ìgbéyàwó òun, ìyẹn látàrí aáwọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì láìpẹ́ yìí tó fi di wípé wọ́n ń ba ọkọ̀ ara wọn jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó ó ní níṣe ni òun ti wá fún gbogbo àwọn sójà tó wá síbi ìgbéyàwó ọ̀hún lánàá ní fọ́tò Kataife pé bí wọ́n bá rí ní règbèrègbè gan tí ì ṣe wípé ó wọnú gbọ̀ngàn ọ̀hún wá wípé kí wọ́n gbé kí wọ́n sọ sí gbàgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ yìí ó lágbára ó lékè ńkà. tó bẹ́ẹ̀ bá wá dá bala àríwísí ìgbéyàwó ọ̀tọ̀ tó nìyẹn o, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sàn sọ oríṣiríṣi lábala àríwísí tí wọ́n sì ń sọ wípé níṣe ni kò tiẹ̀ yẹ kí Peller kó bá Jarvis ṣe ìgbéyàwó ti kóòtù ìyẹn ti ta lábala ti ìjọba. wọ́n ní kí ló dé, wọ́n ní nítorí pé Jarvis ó ju Peller lọ fún bíi ọdún 4 àbíbò. wọ́n ní torí pé bí Jarvis bá ṣe ń dàgbà òun ní agbára tiẹ̀ ó máa lọ lẹ̀ sí. wọ́n ní bí Peller bá ti ń dàgbà léegun tiẹ̀ ó máa le sí torí pé bí Ọlọ́run ti ṣẹ̀dá àtọkùnrin àtobìnrin nu pé eégún ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà ní ara àwọn méjèèjì léyìí tó já sí wípé bí Peller àbẹ́gùn rẹ̀ bá ti ń lé sí ó lè padà ronú àti fẹ́yàwó míì. wípé bó bá sì ṣe bẹ́ẹ̀ níṣe ni àjẹ́ wípé Peller fẹ́ wọ́n dánra wò nìyẹn o. ọ̀pọ̀lọpọ̀ àwọn àríwísí báyìí òun náà làwọn èèyàn ń sọ lórí ayélujára, ṣùgbọ́n tó àwa kí wọn wípé wọ́n kú ayẹyẹ wọ́n sì kú oríire eléyìí tí ó ṣẹlẹ̀ nínú ayé wọn lánàá. a gbàdúrà wípé oríire náà yóò dalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ oore báyìí ni yóò sì wọ́tọ̀ oore yìí tó ṣẹlẹ̀ ní àná òde yìí. ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section ní abẹ́ fọ́nrán yìí. tẹ́ ẹ bá sì ti tẹ̀lé ìkànnì yìí ẹ dákun ẹ jọ̀ọ́ jàre ẹ bá wa tẹ̀lé ìkànnì yìí nítorí pé a nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀. ẹ ṣé fún ìfarabalẹ̀ yín, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. àwa náà tá a mú ròyìn náà wá fún yín a ó máa rí yín bá ní gbogbo ìgbà, a ò sì ní ṣaláwàtì ara wa. ẹ ṣé púpọ̀ o, ó dìgbà kan náà o, ó dàbọ̀.